Hello everyone, welcome to Toyeen Talks. Báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín? Okay, this is just a quick one. I'd like to thank you all for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Ṣe àwọn afá kéékèèké yẹn wọ́n ṣe fáwọn wọ́lẹ̀ wọ́n ṣe fáwọn ṣe kinní kan ṣẹ́rí ibi táyé dé dúró yìí ọlọ́run bá nìkan ló mẹni tó ń sìn mọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run nìkan ló mẹni tó ń sìn níbi tí ayé bàjẹ́ dé kò sí rìgáàdì fáwọn èèyàn ọlọ́run rárá ẹ̀rí pé ó ti tán kò sí rìgáàdì fẹ́yàn ọlọ́run tá a bá ń sọ wípé ẹ jẹ́ ká máa pọ́nra wa lé ẹ jẹ́ ká mọ̀ wọn ara wa ẹ má jẹ́ ká máa yẹ̀yẹ́ ara wa ṣe ti rí pé kò sápọ̀nlé fẹ́yàn ọlọ́run kankan mọ́ ẹ wo bí màá yẹn ṣe useless àwọn ìránṣẹ́ ọlọ́run àwọn àfáà ọlọ́run wọ́n useless wọn wọ́n náà wá ganu. Ní pẹ́ rárá àti rárá sharp ni. Ìyá mo kí gbogbo ẹ̀yin tá a jí kẹ́ńdúpẹ́ wọ́ọ̀dù wa di pé ẹ̀ka alẹ́ ẹ kú dàjí ẹ̀ka àsán ẹ̀ka àárọ̀ gbogbo bí tẹ́ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi. Ìyá mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà pé a kú dédé àsìkò yìí ẹ má bínú bó ṣe gbà náà ni ọwọ́ olóòrù náà ló bá dé ìyá ẹ ṣe gan ni ẹ kú fẹ́ yín tẹ́ bá mi táàpù yẹn mo dúpẹ́ lọ́wọ́ yín God bless ọwọ́ tẹ́ fi bá mi táàpù yẹn ní fọwọ́ yẹn gbọ́mọ sí yẹn ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ lọ́wọ́ Ọlọ́run ojú òde ní tiwa mo kí gbogbo àwa ti diaspora mo dẹ̀ kí àwa ti Naija náà pé ẹ kálẹ́ ẹ kú dédé àsìkò ẹ̀yin ti Facebook náà mo kí wa ẹ kálẹ́ káàbọ̀ jẹ́ ká share káwọn èèyàn lè mọ̀ pa ti wà ń bí ẹ̀yin ti tọ́ TikTok mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe ẹ kú fẹ́ ojú òní tí yín lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀yin tí mo a ṣe ń tàn báyìí náà ṣe ń gborí wọlé sísá ìmọ́lẹ̀ God bless you I can see you mo ti rí yín bó dáwọn tèmi náà lókè ń bẹ̀ yẹn God bless you mi ní wá yín tí láṣẹ lọ́wọ́ Ọlọ́run ojú ìtòwó ojú ìtọ́jọ́ kọjọ́ máa yọ ojú òní tí yín nígbà kọ̀ọ̀kan ṣé ẹ kú fẹ́ thank you for the like for the sharing thank you. Ọ̀rọ̀ àkọ́kọ́ náà ni ti ẹ jẹ́ ká kọ́ sọ̀rọ̀ nípa ti ìnáwó wa tàná ìnáwó àná àkú ìnáwó àná àkú ẹ̀yìn mọ̀mọ́ bàbá K1 àbí kílẹ̀ ń pè wọ́n ó lágbára ṣe láàárọ̀ àná ni mo post fídíò kan nípa aláàjì pé wọ́n ṣe sọ̀rọ̀ níjẹta nípa àwọn àfáà kan wá lanu kalẹ̀ wọ́n wá gbẹnu wọ́n ṣe àṣọ slang yẹn wọ́n ti wá ganu wọ́n wá ga ẹnu kalẹ̀ àṣe fídíò yẹn àti pé àwọn àfáà náà jáde lóríṣiríṣi pé wọ́n bú àwọn thank you sister mọ́lẹ̀ God bless me ní wáyé tí my beautiful sister wọ́n ganu kalẹ̀ wọ́n náà ganu kalẹ̀ àwọn àfáà jáde lóríṣiríṣi wọ́n ní kò yẹ kán sọ bẹ́ẹ̀ wọ́n yẹn ló yẹ kán apologize ìgbà tí bàbá kan tún wá ṣe jẹ́ nínú nígbà tó ń ṣe fìdáhù yẹn àfáà tó tún ṣe program àfáà yẹn tún wá ń sọ pé ó tún pè wọ́n jáde lórí ọ̀rọ̀ yẹn náà instead of kó fi sọ pé ẹ má bínú ṣẹ́wọ̀n pé wọ́n sọ pé ẹ má bínú náà tẹ́ bá lọ wo fìdáhù prayer yẹn náà wọ́n sọ pé kó má bínú tó mo ti wo ṣé yẹn aláàjì ó ní pé wọ́n ṣe máa ń gbọ́rọ̀ pé wọ́n kàwé àbáwọn kan tó ṣe kinní kan ó ṣàṣọ kinní yẹn ẹnìkan gbé ṣó yẹn ẹ̀yin tẹ́ bá wò ẹ máa rí i pé he refuse to say sorry sáwọn àfà he refuse to say sorry ṣé wá rí àfà kan wá jáde wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní búra pé ṣé wọ́n ti bá àwọn àfà yẹn ṣe àwọn àfà kéékèèké yẹn wọ́n ṣe fáwọn wọ́lẹ̀ wọ́n ṣe fáwọn ṣe kinní kan ṣé níbi táyé dé dúró yìí ọlọ́run bá nìkan ló mẹni tó ń sìn mọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run nìkan ló mẹni tó ń sìn níbi tí ayé bàjẹ́ dé kò sí rìgáàdì fáwọn èèyàn ọlọ́run rárá ẹ̀rí pé ó ti tán kò sí rìgáàdì fẹ́yàn ọlọ́run tá a bá ń sọ wípé ẹ jẹ́ ká máa pọ́nra wa lé ẹ jẹ́ ká mọ̀ wọn ara wa ẹ má jẹ́ ká máa yẹ̀yẹ́ ara wa ṣe ti rí pé kò sápọ̀nlé fẹ́yàn ọlọ́run kankan mọ́ ẹ wo bí màá yẹn ṣe useless àwọn ìránṣẹ́ ọlọ́run àwọn àfáà ọlọ́run wọ́n useless wọ́n náà wá ganu kalẹ̀ imagine ṣe mọ̀ instead of him to come out láti wá sọ pé kó tẹ̀ wá yí ọ̀rọ̀ yẹn pé kó má bínú bẹ́ẹ̀ yẹn kọ́ ló ń ṣe fẹ́ sọ o kò mọ ṣe mọ̀ tí èèyàn bá ti lè jẹ́ sọ̀rọ̀ ó bá ti lè sọ̀rọ̀ ó máa sọ̀rọ̀ bàjẹ́ náà tó máa bá lẹ́sẹ̀ ó máa padà sọ́nà ni. That man doesn't have regard for anybody. I'm sorry to say that ẹ̀yin tẹ́ bá jẹ́yàn Alhaji Wasiu ẹ má bínú o wọn ò ní regard fẹ́yàn kankan kò yẹ kó sọ orú nǹkan tán sọ yẹn síbẹ̀ náà wọ́n ní he didn't care God bless you he didn't care pride ni God bless you kò kí ẹ rárá ọ̀rọ̀ yẹn dùn iṣẹ́ ọ̀rọ̀ yẹn ẹ má jẹ́ kí n tàn yín ọ̀rọ̀ yẹn àìmọye àwọn olólùfẹ́ wọn tọ́rọ̀ yẹn máa dùn àwọn olólùfẹ́ Alhaji Wasiu Ayinde ọ̀rọ̀ yẹn máa dùn wọ́n ó máa dùn wọ́n language tí wọ́n sọ yẹn ó wà embarrassing
ó wà embarrassing gan. Ó yẹ kó wá síta kó wá sọ fáwọn èèyàn ni pé ẹ má bínú pé bẹ́ẹ̀ yẹn kọ́ ni mo ṣe fẹ́ gbé kalẹ̀ pàgbé kalẹ̀ mi ló wọ́, very simple thing. Ṣùgbọ́n believe pé tóun bá sọ bẹ́ẹ̀ nǹkan kí náà fẹ́ ṣe báyìí honey they won't let it slide. It's too bad láti sọrú language yẹn fáwọn àfa kó tẹ̀jẹ̀ pọ́n wá ganu kalẹ̀ lóòótọ́ náà pé ò tiẹ̀ pè wọ́n àbí ó máa níbẹ̀ ṣe put ẹ̀ pé ẹ̀hàn àfa yẹn mi ò pè wọ́n o bọ̀wọ́ ẹni tó bá ti jẹ́ olówó tó jẹ́ gbajúmọ̀ tó jẹ́ lọ́lá àwọn èèyàn máa wọ́ ẹ kiri ni now. Ẹ̀yà wọ́n ní ẹnìkan bẹ̀rẹ̀ wọ́n ní he like running his mouth yeah kí ló sọ ó ń sọ̀rọ̀ sáwọn àfáà ni pé wọ́n wá ganu kalẹ̀ pé bí àwọn ṣe kú báyìí àwọn àfáà ti wá ganu kalẹ̀ wọ́n ti wá ṣe kinní kan ọ̀rọ̀ yẹn pọ̀ wọ́n rí ilé ẹlòmíì tí wọ́n lọ náà ẹjọ́ ṣé Alhaji Wasiu wá kéré nínú ayé débi pé ìyá ẹ̀ máa wá kú tó máa dáná oúnjẹ látijọ́ yẹn ṣó ti burúkú jù ní kọ́lọ́hún mi ò mọ báwọn yẹn ṣe máa ń ṣe gbogbo àwọn ìwà tá máa ń wù ìbáyìí ṣó ti burúkú jù k'Alhaji Wasiu ẹ wo ẹ̀yìnkùlé ẹ̀ náà lẹ́nu pé ìyá ẹ̀ kú lọ́jọ́ yẹn ẹ̀ríye màálù láàárọ̀ àná tẹ́ bá rí tán ṣó ẹ̀yìnkùlé wọn ẹ̀ríye màálù tó wà ń bẹ́ẹ̀ ni ẹ wo iye màálù kí làwọn èèyàn fẹ́ jẹ ṣó kọjá kẹ́ ẹ máa sóúnjẹ káwọn èèyàn máa jẹun ni àbáwọn èèyàn ṣe yàyàkuyà báyìí sí Nàìjíríà ìgbọ̀n báyìí lẹ́ẹ̀kan lẹ́ẹ̀pẹ̀rẹ́ lólówó tó wo yín owó tí ẹ pé gbé ayé yín ò tiẹ̀ gbé ayé yín kò ṣe fi tọrọ rárá ẹ jọ. And it is true that they were there for money but they didn't have to say that God bless you. Wọ́n lè wà ń bẹ̀ láti wá tọrọ owó yẹn ò matter now. Àfáà ni àmọye olówó lẹ́ni tó fẹ́ káwọn èèyàn máa rí ohun táwọn èèyàn tọ́lọ́hun ò dẹ́mi ẹ̀ sí káwọn èèyàn lè yabẹ̀. Bẹ́ẹ̀ ni àmọye olówó tó jẹ́ pé lẹ́ni ìbáyìí ó fẹ́ káwọn èèyàn máa wọ́n léhun káwọn èèyàn máa kọ́ máa tiẹ̀ kọ́ máa ṣílẹ̀kùn léhun kan tiẹ̀ máa pàdé ṣùgbọ́n Ọlọ́run ò fún lẹ́mìí gígùn láti lè rí irú nǹkan bẹ́ẹ̀. Kò ṣe mímọ̀ ṣe kò ń ṣe agbára èèyàn tọ́lọ́run bá ti gbé ìdá kan dépò kó má rò pé bóyá oore ọ̀fẹ́ òun àbí mímọ̀ ṣe òun àbọ́pọ̀ lọ́hùn ló ń fi débẹ̀. Kò ṣe mímọ̀ ṣe wà kò ń ṣe àánú lèèyàn kàn rí gbà náà. Àánú la rí gbà. That is too much. It's getting too much of that man to be kókò máa lanu kókò máa padé ṣá all the time. It's too bad. Ó wà ń bẹ̀ làwọn èèyàn ń pè ẹnu tó bá dọ̀la àwọn èèyàn lè máa ẹni tó bá tún wà bẹ́ẹ̀ náà máa pè lọ́la náà. Kọ́lọ́run kó dẹ́mi gbogbo wa kọ́lọ́run kó ṣe wá lẹ́lẹ́mìí gígùn ṣórí ọ̀fẹ́ ni orí ọ̀fẹ́ lóníkálukú wa náà rí gbà náà wọ́n dàpọ̀ kó máa sọ̀rọ̀ ṣé má ti di pé kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ má mọ̀rọ̀ sọ kẹ́kọ̀ọ́ má sọ̀rọ̀ anybody just anyhow ayé ò rí bẹ́ẹ̀ náà ilé ayé ò dẹ̀ kò gùn bí ọ̀pá àbọ̀n bẹ́ẹ̀ ni kọ́lọ́ lójú òní kó fún gbogbo wa lẹ́mìí gígùn àtàlàáfíà ìyẹn náà máa járe kọ́gbọ́n fáwọn àfáà oníjẹkújẹ àwọn àfáà oníjẹkújẹ àwọn àfáà onírìn ìyà àtẹ́pẹ́rẹ́ ìyàwó lẹ́sẹ̀ wọn olókùn ṣòkò abídógún kéèpẹ̀ olókùn kú wọn ránṣẹ́ pé ìyẹn ti lọ tó lẹ́gìnì wèrè kalẹ̀ síbẹ̀ wọ́n wá lẹ́ẹ̀ganu kalẹ̀ inú wa ń bí yín kí ló ń bí yín inú kí lẹ wá lọ bẹ̀ ṣé wọ́n kọ lẹ́tà pé ṣán pè yín ni ṣán pè yín ẹ dákun bí bàbá bí ìyá Wàsíù bá tẹ̀ wá kú sẹ́yìn lẹ́bàá wọn ṣàdúrà sẹ́yìn lẹ́bàá wọn kásẹ̀ òkun lẹ̀ kí n ti yín tẹ lọ ganu kalẹ̀ bẹ́ẹ̀ àwọn àfáà ńláńláńlá wà ń bẹ́ẹ̀ tán jọ jẹ́ gbajúmọ̀ oníkínní tán máa jọ pera wọn ṣé ń pàtàlájì agbéwàgbé akẹgbàgbó débẹ̀ ṣé wọ́n ṣílẹ̀kùn fún ṣé wọ́n fi ṣe fídíò ṣé wọ́n post ẹ̀ sí wa irú àwọn tó ń wá nìyẹn àwọn sàwáwù wọn náà pé kí lẹ́yìn náà wá lọ́bẹ̀ àbí ẹlẹ́gbẹ́ ẹlẹ́yẹ ń wọ́tọ̀ kí lẹ́ wá lọ́bẹ̀ yes they should have been there on invitation God bless you kí lẹ́ wá lọ síbẹ̀ ìwà náà embarrass yín iná ara wọ́n ṣe ní ara sí yín gbọ́kọ́ tó tú ajálẹ̀ fún yín kí lẹ́ ń wá kiri ẹ mọ̀ tí ẹlẹ́sẹ̀ gìrìgìrì ilé àjọfẹ́ bólówó bá ti kú tán tó yẹ kálàjì ṣe ni pé ó yẹ kán gbé kinní sà kán máa dín kàrà kán máa dín kinní kán máa àtajá àtẹnu tó bá kọjá kẹ fún wọn àwọn tí ò lówó tó yín gan wọ́n ń ṣe sàárà tó kù wọ́n bá kú. yes now ó wà ridiculous lóòótọ́ ṣùgbọ́n kí amúlẹ́rú kan ló máa mú ni búgbẹ̀rú tí wọ́n bá lọ gánú wèrè kalẹ̀ kò ní máa kàn sọ̀rọ̀ sí wọn bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kí n gbé àwọn èèyàn wọlé tó fẹ́ kí n gbé wọlé ẹ jọ̀ọ́ ẹ send request ẹ jọ̀ọ́. my beautiful sísì mi tó gbá sí bó o ní ìyá mi àwọn èèyàn mi ń kọ́ ẹ má ṣe ara ànípẹ́ ẹ̀mí náà lọ́bi iṣẹ́ lọ́la ànípẹ́ ṣùgbọ́n àgbọ́dọ̀ má gbé borun yàwọn ẹni tí bẹ́ẹ̀ jọ ṣe mí lè ṣe látàárọ̀ kò lè pa wá oní ọ̀dọ̀ jẹ́ gẹ́mì gùn gbé borun yìí náà ni ẹ wo
ẹni bẹ́ẹ̀ ni ṣé mọ̀ bó ti wù kó rí ẹ ti mọ̀ pé ìwọ tó bá ti jẹ́ gbajúmọ̀ àwa tá àti ẹ̀yìn nǹkan kan gan-an béèyàn bá ṣènáwó gan ní ilé dádì mi on the first wọ́n dáná oúnjẹ ń bẹ̀ ẹ ṣe ẹ̀wà 10 congos ẹ fi dín àkàrà at least béèyàn 50 ló bá jẹ́ bí kìíní wọ́n máa ṣàdúrà náà wọ́n dẹ̀ fẹ́ ẹran mo ní kó lọ bá mi bá wọn náà ẹran wọ́n láwọn ẹ lọ ra ẹran mèsòrò àbí kí náà pé mi ò rà gbó ẹ lọ ra mèsòrò ni o. ìgbà tí mo wo fídíò yẹn. sẹ́yìn náà rí bóyá sọ̀rọ̀ yẹn. mo rí bó ṣe rí Àjíkẹ́ Dúpẹ́. yes ma. Bàbá Wàsíù yẹn Àbálájì frustration sì wà frustrated. Gbọ́kàn tó sọ ó nílé bàbá òun wà bẹ́ wọn lọ. wọn lọ́bẹ̀ ó nílé ìyá òun lé ìyá ibi tó kúkú sí orí wọn lọ́bẹ̀ ó ní mí náà wá ganu sí iṣẹ́ ìmọ̀ náà wọ́n ti believe pé bẹ́ẹ̀ nìkan ti máa jáde ni náà. ó kà lára ni bọ̀ ṣé mo òun kò wáyé ó yẹ kó mọ̀ pé tóun bá ti wà àwọn èèyàn máa ń tan fídíò wọn ni wọ́n máa ń tan fídíò wọn wọ́n tó bá ti lórúkọ bẹ́ẹ̀ yẹn you have to be very very careful láti máa sọ tó bá ti kó o lè yọ̀rọ̀ sọ. ó ṣe mọ̀ pé alákọ̀ọ́kọ́ Wàsíù rọ̀yàn ṣe mọ̀ ẹ̀mọ́ tó ṣe fún Manuela gan tó jẹ́ yàwó ẹ̀ tó fẹ́ kí ṣe gbà kan ló disgrace ẹ̀ lójú Wàsíù ràn anybody. kò rán anybody o kò rán but life is not like that ẹ wá mọ̀ bẹ́ẹ̀. I know. life ò wá rí bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ pé ilé ayé yìí tí tọ́lọ́run bá ti gbẹ̀dà lórí sókè á láti wà very very careful ni ẹ mọ̀ pé ibi tá a bá dé tíyàn bá ti ń bẹ lọ́hùn pé kí kábíyèsí ó gbéborò wẹ́rẹ́ ti kúrò yìí MCB okay. mo ti kúrò ń bẹ̀ ti pẹ́ it's fast. bóòní brown bóòní dé eyín ṣe wà dáadáa. wọ́n ti léwa parẹ́ níwá ẹ̀ àwọn tá à ní ìwé. irọ́ ni wọ́n ti ń ṣèǹjì ẹ̀ gọ́vnà ti wá ti sẹ́ni lẹ́tà sọ pé ká má dára wa láàmú kò sí ń tọ́jọ́ o lẹ́nìyàn kò lè wá lù tiwa wá mọ̀ dà wá láàmú. àwọn tá à ní ìwé báyìí aṣáájú kò lè báyìí aṣáájú kò lè. ẹ wá ṣé gọ́vnà tí yóò rí yẹn kan ṣe sí ni. ẹjọ ẹni bọ ìjọba bẹ̀rù lọ́wọ́ mẹ́tì ẹ̀yà mi níwèé o ẹjọ so kọ́ máa bèèrè owó lọ́wọ́ ẹ wá. anybody máa àjọ níwèé ni o. ẹ dákun àsìkò tó yẹ káwọn tó wà nájà náà mọ sẹ́ǹdì kan sáwà náà láwà yí báyìí o. ọ̀tẹ̀rẹ́ nìkan tó ní kán dá gbogbo wa padà ó lóun sọ́pọ̀tì Trump. èmi náà kà kíní yẹn èmi náà kà wèrè lẹ́lòmí o alájà mo ti gbé wọlé ẹ̀ wọlé o wèrè lẹ́lòmí ìṣá o ó ní kó òun sọ́pọ̀tì bóun jàre my sister ṣe wà dáadáa òun fẹ́ kán dìpọ́tì gbogbo wa ṣe rí pé wèrè lẹ́lòmí ìyá aláyẹ ó jàre alájà ti wọlé ó jàre ẹ kálẹ́ ó jàre ẹ kó àtàrọ ó jàre Mr. Fancy ṣe wà pa èmi náà rí kinní yẹn tán ní kọ́dí pọ́ọ̀tì ìyá aláyà òun orí rẹ̀ burú ni. Julia. Àwọn wèrè ṣé kó wèrè lẹ́lòmí ò mọ̀ àṣèrè olórí ibú. ó ṣojú dúdú bí ojú ìsàlẹ̀ pọ́ọ̀tì á sí. Àwọn wèrè kọ́ máa kọ́ dáyà yàrá àwọn kan máa bọ̀ nílé orí ẹ̀ ti burú. ó láwa máa ń sọ pé everywhere ló le pé fún Amẹ́ríkà lè pé ká máa bọ̀ nílé. bó ṣe rò sí wa yẹn Ọlọ́run ajé ó jẹ́ tiẹ̀. Ọlọ́run ajẹ́ kó jẹ́ tiẹ̀. Ẹ ń bá ẹ tí ò bá nírú èèyàn kó lè mọ iye èèyàn ni. Sometimes I don't read making kamu nǹkan tó wà social media. Mo mọ̀ bí ní delete TikTok account rẹ̀ for a while because ó ti wá òfin wà toxic àti mẹ́mọ̀ mi dáadáa wà. I hate being in toxic environment. We hate gbazgbos. Me like it. Ẹ ti Facebook ṣe wa. Wọ́n ti ń di gbazgbos jùjùjùjù bá máa ń ra kúrò. One of the reasons tẹ máa rí pé mi ò kì í ṣe show nìyẹn. Èmi àwọn Àjíkẹ́ Dúpẹ́ mi wọ́n yí.
èmi téèyàn bá bú mi mo lè lọ bá ké fún wọn. kò sí ọ̀tọ́ fẹ́ ṣẹlẹ̀ wọ́n ti bọ́ wá jò náà wọ́n ti gbé wa sórí àtẹ tán sóò wíìgì mi tán ní wíìgì mi. wọ́n lé èdè ti pẹ́ yìí nọ́ọ̀sì tó ti pẹ́ l'Amẹ́ríkà táyé ẹ̀ ti ṣe kinní kan yẹn wọ́n rí nǹkan tó fẹ́ fi bú wa. kẹ́yìn òsì náà gbá yẹn tán gbé mi sórí gbogbo kinní gbogbo àwọn ọ̀rẹ́ mi UK lẹ́gbẹ̀ẹ́ wọ́n ṣàpè mí ní kí ló bá dọ́dọ̀ wúmà yẹn mo ló ti rẹ̀ wọ́n ni wọ́n ti jájà ni. kò sí tí òun bá fẹ́ dé mo sọ ló fẹ́ máa sọ̀rọ̀ nípa health máa bú ẹ kò sí níbi wọ́n á fẹnu bú ẹ wọ́n á ní kọ́ wo wíìgì ẹ. Balógun Olúgbénga ẹ̀rọ àṣà ẹ̀ ṣe gan ni. Kí ni ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí fancy team tó yẹ sọ pé ẹ ṣe fancy team. mo ní wọ́n farabalẹ̀ fún mi ní láìsí kí ni ẹ sọ pé ẹ ṣe. So you see the truth is too toxic. It's high time for us to just be careful. So toxic, yeah. Careful. This black app is toxic. If you're not in a place that is friendly, please, you don't need it. It's toxic. We should just try to be around people that loves you and make peace. And that doesn't. Sherry, my brother, let me tell you one thing. Sherry, until you guys understand the system or social media, you understand it. Máa issue pẹ̀lú everybody ni. Sherry, you want to be friends with everybody. Problem ni. Ìgbà tí social media tó di pé àwọn speakers tó di pé bóyá bí kíní wà àwọn ní fracas wà. Ẹ rí pé mi ò orí ọwọ́ mi my dance bó ni àbúrò mi. Ẹ rí pé orí ọwọ́ mi ni mo wà. Kíní kan àtàwọn ọmọ tó wà lókè àtàwọn kíní kan ẹ rí pé èmi ò mi wọ́rẹ̀ kankan rí mi lórí show anybody tí n bá wá sórí show bóyá àwọn tó jẹ́ bí àwọn àbúrò mi kankan níbi bí ṣé tẹ bá sọ pé ẹ fẹ́ ẹ̀yin speakers kan ẹ fẹ́ kóra yín jọ ẹ máa jọ kàbùkù ni because bí ní ti ń ṣe rí kọ́ inú àwọn míì ṣe rí ẹ máa get wọn dẹ̀ nífẹ̀ẹ́ wọn lápàrò kan kí tó kò ń fẹ́ kíkì kan ga bí nǹkan àfẹ́ tó bá lọ gorí ebè wọn nífẹ̀ẹ́ ṣe mọ̀ tẹ́ bá ti ń Ọlọ́run dẹ̀ fún wa competition ma God bless you ẹ̀bùn Ọlọ́run dẹ̀ fún wa lẹ́bùn ju ra wa lọ so tí wọ́n bá that is it ibi tí problem ti máa wá nìyẹn o lè ṣe pé mi ò lọ sórí show anybody ìwọ̀n ṣe rí tí n bá jókòó síbi téèyàn tẹ́ni bá wó mi wà láyà I'm okay with it látòrí Facebook mi mo ti ń bá bọ̀ mi ò kò sí nǹkan tó kàn mí bẹ́ẹ̀ àti God bless you ojú òní tí yìí máa látòrí Facebook mi ni ẹ rí pé mi ò kí ẹ̀ èmi ò wá taṣé ẹ má ta yes ẹ má ṣàtàṣe wèrè káàkiri ẹ má wà káàkiri ṣé àwọn tó wà àtàwọn ìyá ńlá àwọn ọmọ wa tó wà lókè àti kìnìkan wọ́n ṣe máa useless wọ́n ṣe máa wọ́n rẹ́ anybody bọ̀dì jẹ́ kó dry díẹ̀ sí i bẹ́ẹ̀ sí wọ́n rẹ́ anybody wọ́n máa tẹ́jú anybody mọ́lẹ̀ wọ́n tẹ́jú anybody mọ́lẹ̀ ṣé bá Láàjì Wàsíù náà tẹ́jú ẹ̀ mọ́lẹ̀ àtọwọn àti family náà tẹ́ wọn mọ́lẹ̀ láti jẹ tàbá yìí sí yẹn ṣé wọ́n lè dáhùn wọ́n ní lè dáhùn. oko bàbá yẹn go ò ní ilé wàhálà oko rẹ̀ ò lélẹ̀ gan láti jẹ tàbá yìí. bẹ́ẹ̀ ni wọ́n wọ́ wọn débi pé wọ́n wọ́ wọn débi aṣọ tí wọ́n wọ̀. ṣe rí ẹjẹ́ ìsọ̀ wọn kan fún yín mà sà tẹ́ bá wà ń bè ṣe rí tá a bá ti anything in this life tó bá ti lè ṣe competition gbàgbé èèyàn ti fẹ́ ṣubú nìyẹn tó bá ti jẹ́ pé o fẹ́ compete pẹ̀lú anybody gbàgbé ọ̀nà parun ó ti ń yá nìyẹn ṣe rí ibi táwọn pípù yẹn ṣe báwọn àwọn ìyàwó tó kù wà ń bẹ̀ ṣe rí kán dárúkọ àwọn míì bẹ́ẹ̀ ni ẹ rí i pé rọ́pò ó ti múra pé òun fẹ́ oppress everybody ni Fathia náà ti múra pé àwọn máa tátán ni yàrá yẹ anybody èṣù ni yàrá yà wọn ṣé ti yẹ yín báyìí sìn ẹ rí i pé competition oníkálukú wọn ti lọ palẹ̀ mọ́ kíní yẹn kọjá bágbára wọn ṣe mọ́ bọ̀ wọ́n fẹ́ jáde ṣé tó fẹ́ jáde àwọn ṣe rí àwọn òyìnbó fún bẹ́ríà ọ̀hún náà wá wò tó fẹ́ ṣe náà fẹ́ wá wò kì í ṣe bẹ́ríà yẹn gangan ẹ rí i pé bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó fẹ́ ṣẹlẹ̀ mẹ́gangan làwọn èèyàn fẹ́ wò. mo ti gbórin kan tọpọtọ ní tó bá di mọ́tò wọn máa fi wọn kérò lọ sí ìgboro sí ìdúrà níbi. ṣé ẹbí mo sọ́ǹjẹ́ ta mo ní òkú ya aṣẹ́wó àmọ́ ọdún. ẹ̀mí rẹ̀ ògbé nǹkan tó wà nílẹ̀ yẹn má jẹ́ kí n tàn yín. rọ́pò ń ṣe bí I wonder if they have kids because they
ṣe rí wọ́n láwọn ọmọ wọn náà ń jó wọ́n wà ń bẹ gbọ́ ọmọ náà wà ń bẹ àti ọmọ kéékèèké àti ọmọ àgbàlagbà gbogbo náà jọ wà ń bẹ ṣe rí ilé yẹn ti di ilé olórogún ni mo bá ṣe fẹ́ ṣègbésí ayé wọn bá ṣe wà yẹn I'm telling you competition ilé yẹn competition náà máa fi bà gbogbo family yẹn jẹ́ fún ara wọn. Àjíkẹ́ yé padà sẹ́yìn kò sí nǹkan tó ṣẹlẹ̀ rí tó wà láyé tí ò ṣẹlẹ̀ rí ẹlọ́jọ́ kò járe kíni. ṣe rí ẹ máa gbọ́ ó ṣẹlẹ̀ rí kò ṣẹlẹ̀ rí ṣe láìgbà tí ò sí social media ẹ rí i pé kò ní lè tó bẹ́ẹ̀ yẹn bọ̀ láyé èsì tí social media ti wà yìí òun ló jẹ́ kí pressure yẹn kó tó bẹ́ẹ̀ yẹn láyé ìgbà kan ẹ rí i pé àwọn èèyàn kí ló kọ́ àwọn èèyàn pé aláyédáyé àwọn tí ń ṣe tọkọ sí ìyálé tí ìyàwó ti máa ń wà náà. àwọn èèyàn ló ń gbé wàláyì rọ́pò rí téèyàn kankan rò fẹ́tí àná ò rí tẹ́nibọ́dì rò ká ló ṣe lẹ́yìn. ẹ jókòó bẹ́ẹ̀ kẹ́ni wọn rí tẹ́ni ẹ jẹ́ nǹkan kan fún yín ẹlẹ́ra ara ní gbogbo wa. ṣe rí ẹ máa ẹ jẹ́ nǹkan kan fún wa ṣe rí the best thing ṣe rí nǹkan tó lè olórogún ti wà ẹ máa gbọ́. Efetia tó fi jókòó sẹ́sẹ̀ ọkọ ẹ̀. Bẹ́ẹ̀ àwọn náà fún àwọn èèyàn ní God bless you. Bẹ́ẹ̀ni, God bless you. Celebrity lẹ́yìn àwọn tó bá ti lórúkọ bẹ́ẹ̀ yẹn tó bá ń ṣe nǹkan àwọn náà expect wọn lè dáyọ̀ kankan tó fẹ́ bá wọn dá wọn lóòrùn wọn lè anybody ló ń expect wọ́n ti mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀. Ṣé ẹ rí ẹjẹ́ ń sọ wọn kan fún yín? Tani ariwo ti pọ̀ jù lọ́dọ̀ ẹ̀ nìkan. Ẹni tó wọlé yẹn ni mo ti mute wọn. Ṣé rí ẹ jẹ́ kí n sọ wọn kan fún wa. Ṣé rí tó bá ń ṣẹlẹ̀ láyìíká wa ó ń kọ́ everybody wa lọ́gbọ́n ni o. Ṣé rí bẹ́ẹ̀ ṣe rí tí wọ́n ṣe ń fẹ̀yìn tán kó sáṣọ yẹn àwọn náà mọ̀ nǹkan tó ń dó wọn lábẹ́ aṣọ o. Ṣé ti rí máa láti jẹta ní sòrò ẹ máa gbọ́ mi ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mi mà. Ẹ wà ti jẹta ń sìn possibility wà pé àwọn méjèèjì kan má ti fojú kọ wọn láti jẹta yẹn báyìí ó lè jẹ́ ọ̀dọ̀ girlfriend mi làlájì máa sùn láti alẹ́ ìjẹta yẹn torí gbogbo pressure wà láwẹrẹ ọlọ́run má jẹ́ àdáràn. ní o ṣe ní ti ṣọ́ ẹ̀ṣẹ̀ ìṣẹ́ yẹn ṣẹ̀ṣẹ̀ yẹn àpò. tí mo bá yín sọ̀rọ̀ wọ́n sí mi àti wọ́n sí Fathia ẹgbẹ́ ara wa lájọ wà ní John Street nígbà tálájà sì wà John Street nídùúmọ́ta ọmọ Èkó gidi ni mí ọmọ Olúwọlé nìyá ìyá mi ọlọ́gbowó nìyá ìyá mi wọn ní má ṣàwọn ni bàbá ìyá mi Fathia ọmọ Èkó gidi ọmọ àárín ọjà lèmi tí mo bá yín sọ̀rọ̀ yìí bá ṣe máa ń ṣe lẹ́kọ̀ọ́ òun lè rí níjọ pàtí yẹn bẹ́ẹ̀ ni ẹlẹ́mìí ló máa ẹlẹ́mìí irú mi ò gbúdọ̀ fẹ́ wọ́n bẹ̀ yẹn ẹlọ́ má jẹ èmi ọ̀la ẹ̀. sọ pé èèyàn ń ta suwisi màmá Mosun màmá Fathia best of the best suwisi náà ń tà àbúrò wọn tó bí lé wọn ọkùnrin òun ló fẹ́ àbúrò mọ́ sí tèmi ìgbà tó máa ṣe ìyàwó bóyá aṣọ pínkì ìta mú gbà yẹn ńgbà tó ṣe ìyàwó alákọ̀ọ́kọ́ tó ṣe yẹn ó sì máa wà nílé àbí kí mo sọ fún màmí ńgbà tí mo ń bọ̀ pé wo ẹ fi gbogbo àwọn ilé ìtọrọ kò tí ń tẹ́mi fẹ́ fi bọ̀ o mọ́ọ̀gì tán ní jọ́ọ̀gì tí àti mọ́mì à ń gbà yẹn ó sì wà nílé lọ́wọ́ wa ní tuntun tí ò rẹ̀ ń tó máa torí tán bá láwọ̀ àárẹ̀ kò hàn kan ẹjọ́ wàhálà ìsọfẹ́ ní 10-15 years sì wà nulẹ̀ lọ́dọ̀ wa ó ti pọ̀ jù màá tún fi tọrọ nígbà tí ìlú sì dáa a lè há mí lò páàkì kan fẹ́yàn kọ̀ọ̀kan lórí ìjókòó àárẹ̀ Èkó ló nìyẹn àwa la ní wọn bá wa dù. àwọn Ìjẹ̀bú náà ti ń ṣe o. ẹ wá mọ wọn ti ṣe àmì mi kàn fẹ́ kákan lẹ́ẹ̀nì nínú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn kì í ṣe pé bóyá we are not here to make jest of them or láti fi ṣe yẹ̀yẹ́ but èmi kàn ń wo bí èèyàn bí ṣe mọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní òkè ní ti ọkọ kú báyìí nísìn oníkálukú fẹ́ wọ HOH fẹ́ wọ kinní kan ẹ wo aṣọ tí Fathia wọ̀ yẹn bẹ́ẹ̀ ṣe sọ́nsìn ẹ wo set of shoe and bag tó wọ̀ yẹn wo kinní kan yẹn wo jewelry ẹ wo bẹ́ẹ̀ àní ẹ máa gbọ́ àní ẹ máa gbọ́ agreed mo kò fẹ́ mú kankan tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ni pé nísìn tẹ bá ṣírò gbogbo nǹkan tó wọ̀ yẹn àtàṣọ àti jewelry yẹn tẹ ṣí gbogbo ẹ̀
bí ó ṣe wà yẹn kì í máa ṣòwò kékeré Emmanuela náà òun náà wọ̀ ṣe mọ̀ pé nísìnyí kò sí bó ti wù kó rí competition máa wà láàrin ìyálé ìyàwó pé kí ni kò lè múra jù mí lọ ẹ̀kíní kan náà kò lè múra jù mí lọ. èèyàn kan náà ló máa múra jù yàn kan lọ. àwọn tó jẹ́ wọ́n dẹ̀ máa lówó ṣe ẹ̀. ilé àwọn akúṣẹ̀ náà ni àwọn akúṣẹ̀ tó jẹ́ pé àkúṣẹ̀ gan wọ́n á ṣe competition. tó fẹ́ yàwó méjì wọ́n máa ṣe competition. ẹ wọ Àjíkẹ́ kò sí. mọ nǹkan tí mò ń ro ẹ jẹ́ kí n béèrè question mi o. ó yẹ ìbéèrè. so màá wá torí pé nítorí ọkọ yẹn nítorí ọkọ kan màá lọ ṣe gbogbo irú àwọn táwọn. Àjíkẹ́ dúpẹ́ ẹjẹ́ àsọ̀rọ̀ jàre ẹjọ́ Àjíkẹ́ dúpẹ́ kò sówó lọ́wọ́ yín ni. Àjíkẹ́. ṣé ẹ̀yin náà lè ṣe irú ẹ̀. wàhálà kí ló dé séèyàn lè ṣe. lọ́kọ̀ mi lè jẹ́ ẹ jọ ṣé torí ẹ máa gbọ́ ṣé tí má ti wá ṣe yẹn ẹ máa gbọ́ tí má ti wá ṣe yẹn tí má ti ṣe gbogbo kinní yẹn tí mo ná gbàdúró yẹn ọkọ yẹn máa jẹ́ tèmi nìkan àbí àtúntì máa pín ọkọ yẹn. èyí ẹ̀kọ́ yẹn ṣẹlẹ̀ ẹ̀yìn lẹ́rù báyẹn kò sí tó kọ́ ibẹ̀ ẹ̀ sí nínú ilé ẹ̀ sí ní pòsíṣàn wọn nǹkan tó wọ́n sí pòsíṣàn rú ẹ̀ ṣàrẹ́ èkó Ìbàdàn ní yín ẹ̀ lè bá ibù kẹ má tẹ̀wá jáde kó gan pé kán fún pòsíṣàn yẹn. wàhálà yẹn ṣe jù bẹ́ẹ̀ lọ. èmi ṣe jù bẹ́ẹ̀ lọ. mi lè ṣe mi lẹ́nu ẹ̀. tó bẹ́ẹ̀ bá lórí lọ́wọ́ ẹ máa fẹ́ múra náà àti mọ̀ pé ẹ ṣe jù bẹ́ẹ̀ lọ. àní ẹ máa gbọ́. lẹ́fù tó kálukú bá wà ló máa fi múra. ẹ jẹ́ kí ẹ gẹ́ẹ̀tì mi right o. ẹ máa gbọ́ nísìn báyìí nǹkan tèmi sọ ni pé ṣé tó wáyé pé mi nìkan tọkọ mi fẹ́ tí yẹ ẹ kú mo lè raṣọ 5 million kí ló kàn mí bí mi àtọkọ mi ẹ̀ bọ̀ bọ́ pé ẹ máa fi ṣe competition pé o bọ̀ kí mo wá máa lọ ṣe màá lọ máa sáré káàkiri nítorí ẹ mọ̀ pé ẹ máa gbọ́ ẹ wo eré tí wọ́n sá ẹ farabalẹ̀. àwọn eléyìí ò sáré Dúpẹ́ ẹ farabalẹ̀ ẹ má sọ pé wọn ò sáré má gbọ́ ẹ jẹ́ kí n explain nǹkan fún yín. ṣe rí kò ń ṣe pé bóyá ń jókòó lórí iṣẹ́ àná wọn ni pé ẹ ló dó owó wà lóòótọ́ o wọ́n lè ràn owó ń ṣe pé ẹ ló bá mi gé aṣọ 5 years mẹ́wàá fáwọn ọ̀rẹ́ mi tán máa wọ̀ bá mi gé kinní kan òótọ́ èèyàn lè ṣe yẹn ṣe ti yẹ yín bọ̀ ọ̀tọ̀ lẹ́ máa jókòó pé báwo ni A+ wọn ṣe máa work out báwo ni A+ ti ṣe máa work báwo làwọn ọ̀rẹ́ mi ṣe máa jẹ́ kí ni mo máa há fáwọn ọ̀rẹ́ mi ní ìmọ̀ nǹkan tọmọbìnrin yẹn máa fẹ́ lọ há ní ìdẹ̀ni fẹ́ kó ṣé mọ̀. ṣé mo bóyá Wàsíù fún wọn lówó lẹ́yìn gan ó máa fún wọn lówó lẹ́yìn tó bá jẹ́ pé tó bá yẹ pọkọ yẹn mówó wá tó yẹ pọkọ yẹn mówó wá mo lè ṣe competition. obìnrin mi máa náwó ẹ̀ sí kó nǹkan kan lè kàn járe ànáwó sí ẹjẹ́ fi wọ́n lè kéré wọn ṣe wò wọ́n. ẹ̀rẹ́ kò ṣe jáde ṣé ní sí báyìí ẹ wà mú mi lórí fóònù ni ẹ wà mú mi lórí fóònù ìsọ̀tàlẹ̀ ìwà láyé ìjọ mi lè ní sọmọ́ ìsọ̀tàlẹ̀ ẹ dákun ṣé ní ìsìn báyìí alájà ní sí báyìí so wọn náà ní ìṣẹ̀lẹ̀ lọ́mọ fowó ṣe competition torí pé ìyàwó méjì. tí bá lówó mi kí ló dé tí mi ní mẹ́ẹ̀ múra ṣé màá fẹ́ ṣé ní ìyẹn tí kò lè competition ó kálukú máa múra ẹ̀ bó bá ṣe tẹ́ lọ́rùn ni tó ti yẹ yín kátígórì lẹ́fìbọ̀dì ó kálukú ní lẹ́fù ti tẹ̀ lẹ́fù tí ó kálukú ṣé bẹ́ẹ̀ ṣe wà yìí láì lórogún ẹ̀ kí múra tó bá wù ìgbà ìwọ̀n kì í fẹ́ ṣe ẹ̀ múra. ẹ máa múra ó kìtì bá fẹ́ ṣe pátí ṣé ẹ̀ ní múra yóò ti ṣe pé ẹ má bù bá bẹ̀rẹ̀ mọ́ kọjá yẹn o. ẹ má jẹ́ ká sọ̀rọ̀ lẹ́ẹ̀mejì. ẹ ká máa sọ lẹ́yọ kọ̀ọ̀kan ṣe rí ìmúra yìí ẹ sọ ọkọ̀ fún yàrá Àjíkẹ́ iṣẹ́ ìgbé tẹ̀ sọ̀rọ̀ lọ yẹn kò wọ́ kò ayé ti lajú wọ́n jẹ́ tí ń ṣe ti pẹ́ ayé tẹ̀sán ti lajú jù yẹn lọ ṣe tó rí àwọn pípù tẹ̀ sọ̀rọ̀ wọn yìí wọ́n kálukú wọn ló lówó lọ́wọ́ kò jẹ́ síbẹ̀ ṣe lè lówó lọ́wọ́ tó ẹnìkan máa múra jẹ ẹnìkan lọ kò sí náà ni ìka ò dọ́gba ṣó ti yẹ yín ṣe kíkà tó wá dọ́gba náà a mọ nǹkan jura wa lọ. ok ẹ máa wá gbọ́ gbogbo tẹ̀rẹ̀rẹ̀ competition kó wá dọ̀la báyìí sìn kí bàbá tí wọ́n mọ̀ wá ṣe wèrè lọ́la kò ní. ìyẹn ò kan ayé bàbá ò bá ṣe wèrè nǹkan tó fẹ́ àṣìfọ́n ti àṣìfọ́n ká ló jẹ́ wọ́n àwọn wà nílé so it doesn't matter bàbá ò bá ṣe orí burúkú lọ́la ó kálukú ti tẹ̀rẹ̀ lọ́rùn bó ṣe fẹ́ nígbà yẹn so lẹ́yìn kọlọ mọ bomi sí kọ́ọ̀pù báyìí kan mọ mú pé àwọn ti sá títà ara wọn. ibi tí òṣèlú orogún gbé láì
ní nǹkan ṣe tó bá lówó ẹ̀ lọ́wọ́ wàá fẹ́ tẹ́lẹ̀ lọ́rùn pàtí wò pé nǹkan báyìí ló fẹ́ nǹkan báyìí ló fẹ́ àti máa dírìbù bó ṣe fẹ́ múra tó bá lówó ẹ̀ wàá rà wàá dì wàá lù bó ṣe wọ̀n ẹ́ ṣó ti yẹn sábàtà ṣe gbọ́ gbà owó wà kèmí ni mò ń ṣe kí ní owó ìkà wọn kálukú ti pílánù pé àwọn máa gbà sọ wá jẹ́ ìgbà náà ni kò bọ̀ kó bẹ́ẹ̀ ṣe lè gbà tó ìkan máa jù kan lọ tó bá gbé sórí skate competition ni tó bá gbé sórí skate ká jù kan lọ ṣe ti yé ẹ wá gbọ́ ok ẹ sọ̀rọ̀ yín náà mo wá tún béèrè question kan lọ́wọ́ gbogbo wa ká wá dáhùn ẹ̀ ó yá. mo ní competition ní ọ̀rọ̀ yẹn ṣe mọ̀ normally náà bá ṣe wà bíbá yẹn sìn tá a bá fẹ́ lọ sí party láì ṣe pé bóyá o mọ ẹnìkan tó wà party yẹn rí wàá fẹ́ look best ẹ̀. ìyẹn sure ma my sister. I'm trying to let you know pé same way yẹn náà ni pé obìnrin máa ń jowó regardless. So ó sì mọ̀ pé ibi tóun ń lọ yẹn. ẹ jẹ́ ká tap ẹ jẹ́ ká power tap ẹ jẹ́ ká tap ẹ jọ. ó sì mọ̀ pé ibi tóun ń lọ yẹn ẹnìkan wà ń lé already òun náà ò ní fẹ́ rìnrìn ìdọ̀tí náà ẹnu owó tẹ̀ ń sọ pé wọ́n náà ẹ mọ̀ bóyá àwọn èèyàn ti fún wọn lówó lọ lóríṣiríṣi pé ẹnìkan tẹ̀ kú because ẹni tó kú yẹn tó ọkọ wọn yẹn tó ti fẹ́ rí àbọ̀ rẹ̀ bá kó ń ṣèyàn rádaràda nínú society tó àwọn èèyàn tó máa dìde then fẹ́sí àgọ́gọ́ bí mo ṣe gbọ́ pọ̀ ọmọ olówó ni fúnra rẹ̀ gan láti ilẹ̀ ó dẹ̀ tó ní business tó wà òkè tó ń ṣe so ó máa dẹ̀ ó dẹ̀ sí láṣọ ló ń tà. ok ẹ jẹ́ kí no ẹ mọ̀ nǹkan mà ẹ jẹ́ kí mo wá béèrè question kan ṣé ọkùnrin níbi tọ́rọ̀ ọkùnrin dé dúró tó pé ó lè dọ̀ láti kọkùnrin kó tẹ̀ sí wọn lójú kó ṣe kinní kan ṣó wọ́ ọ̀tẹ̀. owó ọ̀tẹ̀ because nǹkan tí wọ́n fẹ́ ni they decide nǹkan tó fẹ́ fún wọn kò sí nǹkan tó kàn yín pẹ̀lú èlò ni wọ́n ná choice ni wọ́n ní kò bá dẹ̀ wá dọ̀la kí wàá sí òfò wọn lórí àwọn náà waste owó wọn àwọn ló kàn choice ni wọ́n ní so ẹ lè má bá wọn ronú sí nǹkan tí a ṣe fún wọn náà nǹkan tó fẹ́ ṣe nìyẹn. Jésù lolúwa. wọ́n sọ pé ọ̀rọ̀ àwa mẹ́bọ̀ ara Facebook ìgan wàhálà wá sí pọ̀. wàhálà wá pọ̀ o. torí mo gan ṣé mo mú kan èmi kàn yín máa jí mo kàn wá wò pé kó wá dọ̀ ṣe mọ̀ ọlọ́run jẹ́ kàárẹ̀ ọlọ́run mi ò gbàdúrà kìíní fún kókàn wá dọ̀la ṣe mọ̀ kọkùnrin wa máa wá ṣe yàmàyàmà mo kàn ń wò ni o. àwọn ilé ti kọjá yẹn sẹ. ọ̀rẹ́ ti kọjá pé àwọn kan tó fẹ́ náwó ti mọ̀ báwọn. ẹ worúgbà tí mo understand ẹ worúgbà tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ńgbà yẹn tó dológun fàlọ́sọ́tún fàlọ́sọ́sì ẹ̀kíní kan mi ṣe mọ́ wọ́n fi lọ fẹ́ rọ́pò ẹ̀bá yẹ́lò àbẹ̀bá green ẹ̀yìn imagine. Ọlọ́run kò jẹ́ tuntun o but ní tèmi. ẹ padà sí àkọ́kọ́ bẹ̀rẹ̀ pé wọ́n ṣe ẹnu gàù àti pé àwọn kúrò àwọn àfa ibẹ̀ láti bẹ̀rẹ̀. ẹni o àmọ́ tó bá jẹ́ àwọn máa wọnú ara wọn náà ni ṣe rí èmi kàn ń sọ ẹ máa gbọ́ ṣe rí èmi kàn ń sọ ilé ṣe ráwọ̀ obìnrin èmi fẹ́ ka lẹ́yìn èmi ò oníkálukú ló ní choice títí ẹ o ẹlòmíì fẹ́ choice ẹ̀ síbi tó yẹ pé ibi tí wọ́n ti gbáyà rẹ̀ sókè báyìí tí ò ti ní rọ́kọ rẹ̀ lẹ́ẹ̀kan lóṣù àbí lẹ́ẹ̀mejì lóṣù ọlọ́run má jẹ́ mi rírú ẹ o so nítorí kálukú bá fẹ́ ni ṣòye wà ẹni bá dẹ̀ ti lọ yàn kọ níbi tágbọ̀n bá ti ga náà yóò mọ síbi rẹ̀ ó gùn ibi tí pọ́ọ̀tì wọn bá ti ga báyìí yóò lọ wá síbi tó bá gùn ni tí ó mọ̀ fi bù òun ni ó lè dàbí eré ó lè má dàbí eré ṣóyè wa èmi believe pé níbi tí oníkálukú ló mọ nǹkan tó fẹ́ o oníkálukú ló mọ nǹkan tó fẹ́ ṣe rí ìfọ̀kànbalẹ̀ tẹ́ ń wò yìí àti ìdùnnú yìí èèyàn lèèyàn máa ń wá fún rẹ̀ ìṣe pé bóyá wọ́n máa ń báyàn wọ̀ ọ̀kẹ́ èèyàn lèèyàn máa wá fún rẹ̀ wọ́n ní ilé rìn gidi ìyá rìn gidi òótọ́ celebrity ni wọ́n o gbajúmọ̀ ni wọ́n gbogbo èèyàn ló mọ̀ wọ́n but ẹlòmíì máa ń wò pé ọkọ tóun bá máa fẹ́ òun lè kóun pọkọ òun kóun rọkọ òun pè àwọn kan wà irú wọn yìí láwọn tó irú àwọn yìí ṣe pé tí ò bá wá lẹ́mìí tí ò lẹ́mìí wàhálà tí ò lẹ́mìí kí ni a máa fa tán a máa fà já ni ṣe mọ̀ pé irú èmi báyìí tí ń bá lọ bẹ̀ tí ń bá lọ lọ́kọ́ máa ṣe mọ̀ pé èsì máa fi pílánì pé bó máa ṣe ọ̀pẹ́ẹ̀sì. ni wọ́n máa dákú lọ every 5 minutes ni wọ́n máa dákú.
torí báwo ni màá ṣe kóòpù bí tí màá ṣe ronú pé bí màá ṣe ronú HOH èṣìwà láì ìrònú màmá pè kiri ibi pé ọkọ ògbé fóònù mi màmá bá káàkiri pé I'm calling you are not picking my call. àwọn tó ń fẹ́ àwọn tó lówó lọ́wọ́ yìí. ó mọ àwọn tó ń tágẹ́tì náà. àwọn tí ò ní dúró dé. ẹ̀rọ àwọn tí ò bá lówó lọ́wọ́ tó ń ṣe lẹ́fù ẹ̀ tó bá fẹ́ kò rí sí wọn rò. ṣe bẹ́ẹ̀ rí àwọn ẹ̀rọ àwọn tó bímọ fún yẹn irú àwọn tó jẹ́ kí ìyá máa jẹ wọ́n nìyẹn Jésù. ṣé tó bá fẹ́ lọ bẹ̀ kó rówó kó tó lọ bẹ̀ rí. ẹ má wulẹ̀ gbé ayé mi sókè ẹ má wulẹ̀ fi ẹ má fi ẹ̀yìn wé àwọn tí wọ́n ń ṣe pé bóyá ẹ̀sọ́ di bàbàrà kẹ́sí fẹ́ sọ yìí. dúpẹ́ ti fẹ́ lápá tẹ́ńṣọ̀n. wàhálà kò jẹ́ ṣé mo ṣáà kí wọ́n lọ́hùn báwo ni wọ́n ṣe ń kóòpù. sista ẹ wò ṣọ́ra pípọ̀ yẹn wó wà lọ́wọ́ wọn. ẹ jẹ́ ìsọ̀rọ̀ kan fún yín lánàá. ó wà lọ́wọ́ wọn. iye kóró owó là ń sọ yìí ni àlọ́ ń sọ̀rọ̀ ọkọ àti ìyàwó ẹ̀ ń sọ̀rọ̀ owó. ẹ jẹ́ kí mo madam ń gbọ́ yín jàre mo gbọ́ sísì mi. lánàá àwọn kan lórí pílátífọ́ọ̀mù wọn ní báwo ni rọ́pò ṣe máa lọ sí Àyìndé ń kí gbogbo àwọn fétíà rọ́mọ Àyìndé kan wà ń bẹ̀ lọ́ọ̀yà yẹn. ìtòwé tó dé green yẹn. ó ní pé obìnrin lòun náà nǹkan tó bá ti ṣe fún yàn náà máa ṣe fún wọn náà padà. bẹ́ẹ̀ ni. that's it. bí ṣe wà yìí ẹni tẹ́mi náà fẹ́ ni tẹ́ pé kì í ṣèmi nìkan. ok ẹ ní ìyálé mélòó lẹ ní. ilé ayé mi ẹ máa gbọ́ I will never bí mi ṣe train ọmọ mi kọ́mọ mi rí bóyá orogún ó máa bá yín ọ̀pẹ́rẹ́sì orogún yín fídíò yẹn ti ẹ̀ gbé tó ó wà glaring báyìí. alákọ̀wé style lọmọ tèmi kò mọ̀ ń pa gbogbo rubbish àná bó ṣe yẹ kó rí nìyẹn. èèyàn kì í tré bí gẹ̀ yẹn ṣe wùwà ò dáa rárá. kò dáa. gẹ́ẹ̀ wo ni mi ò tẹ̀. ẹ rí tó ní kán máa kí fétíà tó lọ ń gbà wájú tó ní kán máa lọ sọ pé fún máa kí fétíà máa kí fétíà ó fi yọ press ẹ gbọ́dọ̀ sọ pé lọ́ọ̀yà ni ẹ gbọ́dọ̀ sọ pé lọ́ọ̀yà ni. ọmọ Wàsíù Àyìndé tó jẹ́ lọ́ọ̀yà yẹn ni wọ́n sọ bẹ́ẹ̀. kò wùwà bí ọmọ tó lẹ́kọ̀ọ́ rárá ó ṣe bàlà ó ṣe bòlò why now ilé ayé ò lè tó yẹn now. èmi náà bí ṣe Haúsá máa ń sàn kankan ó ní kò sẹ́ni tí má dà ńlá òun tẹ́mi náà bá réèyàn rẹ tó fẹ́ gbé mi náà sílé tí mo fẹ́ jókòó gẹ́gẹ́ bí ìyàwó mi ṣe competition pé mo fẹ́ bímọ rọ́pò bímọ fún Àyìndé kálukú ló ń wá mi tó fẹ́ forí lé tó bá dọjọ́ alẹ́ bẹ́ẹ̀ni ẹ̀rọ kò yí sí bẹ́ẹ̀ni mother for the rest. ẹ kálẹ̀ karama. ẹ ra mà ẹ kálẹ̀ mà. ẹ ra mà ṣé mo pé wọn tẹ̀ ń sọ ìgbà tí wọ́n ṣèyàwó kẹ́yìn ṣé mo gbóhùn ló ń gba wájú ló. ẹ má bínú ẹ jẹ́ kí no ẹni sùn wọn kàn ń sọ wọn kàn wẹ̀ fún yín ní point ni ẹ jẹ́ kán sáré sọ point yẹn mo ń gbọ́ mà. jáde ní ìsọ pé ọ tí mi mú pọ́ìn. ó dà ẹ máa sọ̀rọ̀ yín lọ sis. nítorí wọ́n fẹ́ sọ fún yín ni pé the same lady yẹn bóyá ṣe nígbà tó ń ṣèyàwó yẹn náà nìyẹn ẹ máa sọ̀rọ̀ yín. òun fẹ́ sọ nìyẹn. tó lánàá èèyàn kan wá sọ pé lórí àwọn pílátífọ́ọ̀mù wọn àwọn chief judge oríṣiríṣi lórí pílátífọ́ọ̀mù kí ló dé tí rọ́pò ṣe máa lọ síbi táyìndé tí ń kí gbogbo àwọn ọmọ yẹn kí ló ń wá lọ kí ló ń ranjú lọ. no ó normal mo like bíbẹ̀ yẹn mo like bó ṣe lọ bẹ̀ mo like bó ṣe lọ bẹ̀. ó dẹ̀ náwó fún gbogbo wọn ó náwó fún wọn mo rí bó ṣe. àti èyí tó ń ṣe wọ́n ran mọ̀ràn yẹn náà gbogbo wọn pátá ló ná lówó ìyẹn náà ná lówó nígbà tẹ́ bá wo ibi tí rọ́pò ti kọ́kọ́ múra tó wọ white láàárọ̀ ọmọ ẹlẹ́nu gàtàgàtà yìí wà ń bẹ̀ o tó ń ṣe àyàwó wa ó ṣe kinní kan tó wá rí fétíà tó ń dúlọ tó ń dùbọ̀ bí ẹṣin oníwòlímọ̀ ẹ máa kí fétíà àwọn ti Kòròdú àwọn ti Àǹjẹ àwọn Tàgélú àwọn ti Ìbàdàn àwọn tòró àwọn tọ̀yọ́ kí ló dé náà ẹ jẹ́ akọ́mọ wa o. no ṣẹ́rí àbí ọmọ sílé olórogún kò ní ká má tírèèni àwọn ọmọ wa no. You don't do things like that. Obìnrin everybody kò odò dẹ̀ lè predict nǹkan tọkùnrin lè ṣe fún ẹ. Ókè ẹ̀wọ̀n ọmọ díje kìíní kan tó ṣèyàwó lẹ́nujọ́ mẹ́ta yìí. Tí ọkọ ẹ̀ tó ń bá àwọn ọmọ kéékèèké sùn. Ọmọ yẹn pariwo síta, ó polongo bọ́ọ̀lù yẹn síta, bẹ́ẹ̀ làwọn èèyàn ń bá àṣẹ ẹ̀. Why do you have to talk about him like that? Why tí o ṣe ní talk about him like that? Yeah.
tí ìyá ọmọ tó tún molest ó sọ jágọ̀nsì lẹ́nu ó ní màmá ṣe nǹkan ò ṣe yín ẹ̀yin gangan ló yẹ kẹ́ pariwo tóun pa yìí náà ìwà ní bóyá nǹkan ń ṣe nìkan lọ tọ́jú ẹ̀ èèyàn molest ọmọ yẹn ẹ̀ ń ṣòṣì. nígbà wọn àwọn ti fún ìyá lówó kí lẹ́ ń sọ yìí àwọn yóò fò. ẹ̀yin rí i pé ẹ bá wo Rọ́pò lánàá gbogbo wọn ṣe ń ṣe láìpẹ́ lórí kò wà ẹ rí ìdojú ẹ ni kò wà happy ẹ rí pé kò wà no kò láàkì gbogbo àárọ̀ ṣé àárọ̀ ni wọ́n kọ́kọ́ ẹnìkan wọ ẹnìkan ṣòbí kan àárọ̀ ẹ wọ white láàárọ̀. àti àtọ̀sán àtàlẹ́ gan tó wọ orange náà kò síbi tínú ẹ̀ ò tí ì dùn bẹ́ẹ̀ ẹ fi gbogbo yẹn lẹ̀ fétíà náà máa fíìlì òun náà máa fíìlì obìnrin ní gbogbo wa. nǹkan tí mò ń sọ gangan nìyẹn mo mọ̀ pé everybody á máa fíìlì. yẹn ló máa ìwọ tó bá ti mọ̀ pé ó ní thick skin kó lọ́lé olórogún bó bá ti ní má débẹ̀. Jésù. Rọ́pò ń jayé orí títí ẹ̀ ni Rọ́pò ń jayé orí ti ẹ̀ ni kò lè parẹ́ síjọba lọ́rùn tó rọ́mọ̀ pa àwọn bàbá ìyálàyà ẹ̀ ti Fáyìndé kọjá àwọn ẹ̀gbọ́n tiwa ni wọ́n màmá wọn mọ́ṣáláṣí Jímọ̀ náà wà àwa náà kéré yìí tá a ti mọ̀ wọ́n tí Rọ́pò bá ráyè lọ́dún Àyìndé àti kọ́ bẹ́ẹ̀ níwájú Ọlọ́run ni kódà kó ṣoògùn débẹ̀ ló fi fẹ́ àkọ́ bẹ́ẹ̀ ni